Gani ẹranko lásán làkùsàn tí ò níyàwó lé ẹni tó jẹ́ olórí yín ìyàwó tó bímọ fún dà ẹni tí ò lè tónú ilé ẹ̀ tó fẹ́ tòlù. nígbà táwa iná ìwà lẹ́yìn ẹ̀ tá lọ sí Arigidi gbà yẹn ṣáàrí gbogbo fíìmù bá ń dọ̀jẹ̀ wọnú mọ́tò ni ṣé òun lè dá pàfọ́ọ̀mù kankan ni ṣé ó lè gbégbèsè tí Sunday gbé ni. Ìgbòho òun tó ń dá ọmọ sójú ogun tó máa jókòó lé ó máa ṣáájú ogun ni. Ìgbòho kì í ṣẹgbẹ́ gbogbo yín ẹ kàn japa mọ́nú ni 50 Ààrẹ Ọ̀nà Kakanfò ìbá jẹ́ 1 million Ààrẹ Ọ̀nà Kakanfò kò káyé olófòun gbogbo yín. Ìyẹn alágbára wo lẹ wà lẹ́yìn Gani Adams gbogbo yín pátápátá òfútù fẹ́ tẹ̀ àṣà tí ò ní kán ẹ̀yin ọmọ ọ̀lẹ lásán ẹ̀yin wo lẹ wà lẹ́yìn Gani Adams ẹja lágbára kíkú pa yín kíkú pa gbogbo yín. Tí ó wà lórí Sunday Igboho ní ọpọlọ ní làǹkàyè kò sí lórí bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ ní làǹkàyè ọ̀gá ẹ̀ Gani ìdààmú ọ̀gá ẹ̀ Gàrí ìdààmú ẹ̀ níjọ sóríire pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ òní dáńdá yìí. Tí ó wà lórí Sunday Igboho ní ọpọlọ ní làǹkàyè kò sí lórí bàbá tó bí ẹ lọ́mọ. Bàbá tó bí ẹ lọ́mọ ò ní ọpọlọ tí Sunday ní lórí. Bàbá tó da ẹ̀jẹ̀ lé ẹ lórí tó lé okó tó bí ẹ kò ní ọpọlọ tó wà lórí Sunday Igboho. Ìwọ ẹranko lásán ìgèjà ajá ẹ ẹ̀yin òpònú rádaràda ẹ. Tẹ̀síwájú. Irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams. Ògùnlọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni. Ẹ ní sóríire. Ẹ̀yin alágbára wo lẹ wà lẹ́yìn Gani Adams gbogbo yín pátápátá òfútù fẹ́ tẹ̀ àṣà tí ò ní kán ẹ̀yin ọmọ ọ̀lẹ lásán ẹ̀yin wo lẹ wà lẹ́yìn Gani Adams ẹja lágbára kíkú pa yín kíkú pa gbogbo yín. Ìgbòho ti jìnnà jù. Ìwọ tó ń sọ̀rọ̀ yìí fúrọ̀ yálà ya ẹ mo ń sọ bẹ́ẹ̀ fún ẹ pé fúrọ̀ yálà ya ẹ lọ bèrè mi láwọn tán jẹ́ ìtókù yín ní OPC. Ẹ má bínú jàre fúrọ̀ yálà ya ẹ níwọ tó ń sọ̀rọ̀ yìí ta lẹ́yìn kí ni nǹkan tẹ ní lọ́wọ́ kí ni nǹkan tẹ gbé dání agbára wo lẹ ní ogun wo lẹ ti jà rí ẹ̀yin ọmọ ẹran yìí ẹ̀yin ọmọ ọ̀lẹ burúkú yìí ẹ kó sì lọ tẹ̀síwájú. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Ìntàrí sí nìyẹn. Sọ pé àwọn fẹ́ dáṣe kí ni bí Ìgbòho ṣe ajẹ́ kí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ṣe content creator. Sọ pé àwọn fẹ́ bá àwọn. Bẹ́ẹ̀ni. Security agencies ní ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́. Ìyá òwúrọ̀ lọ. Ìyá ngbọ̀n bá dẹ̀ pa gbogbo Yorùbá tán. Nǹkan tí Ìgbòho wà áfà ni pé ó ṣe fẹ́ jó nìkan bó ṣe. Sórí olórí burúkú ni ẹ jẹ́ kí n sọ fún ẹ àìní làǹkàyè ń dà ẹ́ láàmú. Ìgbòho máa jáde Ìgbòho kì í ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá. A ti rí àrídájú pé ọmọ àlè òun lọ̀gá yín. Ìdí ẹ̀ ní àfẹntórí ẹ̀ bá kú àfẹntí kò sí kínní lórí ẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tó ń sọ̀rọ̀ yìí torí pé mo ti rí pé o lọ́pọlọ ló máa sọ pé òun sì ń dúró de ọlọ́pàá kan wá gbé fámílì òun kan gbé lọ́bì kan. Ẹ gbọ́ Haúsá kan tó jáde recently nínú àwọn tó wà nínú òṣèlú ó ní dìmọ̀ tí àwọn ò bá lè afford láti fún citizen ní security ó ní ẹ jẹ́ ká allow everybody con license AK-47 ìwọ tó o bá ní AK ńlé tẹ́nìkan ń bọ̀ tó fẹ́ wá ká ẹ mọ́lé tó dẹ̀dẹ̀ mọ̀ pé o ní AK ó nígbà míì gan kò ní wá sọ́dọ̀ ẹ. Mo kàn fi ọ̀rọ̀ yẹn ṣe òwe ni. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ mi ni pé ẹ̀yin ẹranko tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ wo iye ẹ̀mí tó ti sùn nílẹ̀ Yorùbá lórí àwọn nǹkan tá à ń sọ yìí ẹ wo iye ẹ̀mí tó ti sùn nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ̀yin Gani ẹranko játijàti ẹ wá jókòó ẹ̀yin tẹ̀lé ẹni tó bá olóyè Sunday Igboho dìtẹ̀ ó bí Elédùmarè ń dìtẹ̀ ni kò nídìí kó sọ̀rọ̀ kò nídìí kó dá yín lóhùn àwa yìí náà lá máa dá yín lóhùn. Ṣé Gani Adams tí ò lè tó lé ẹ̀ tó níyàwó lé tó léyàwó dànù Gani ẹranko lásán làkùsàn tí ò níyàwó lé ẹni tó jẹ́ olórí yín ìyàwó tó bímọ fún dà ẹni tí ò lè tónú ilé ẹ̀ tó fẹ́ tòlù.
bẹ́yìn lẹ́ranko ẹ̀yin ẹranko tẹ́ ilé máa tẹ̀lé náà lẹ́ńtẹ̀lé ẹ̀yin tẹ́ jẹ́ ẹranko bíi tiẹ̀ lẹ́lí tẹ̀lé lẹ́yìn Ìgbòho kì í ṣẹgbẹ́ gbogbo yín ẹ kàn japa mọ́nú ni 50 Ààrẹ Ọ̀nà Kakanfò ìbáàjẹ́ 1 million Ààrẹ Ọ̀nà Kakanfò kò káyé olófò gbogbo yín. Gani ó ti dààmú èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí mo sọ fún ẹ pé dìmọ̀ tí àwọn ọmọ ẹ báyìí ń jáde èyí tó ń sọ̀rọ̀ yẹn ẹranko yìí wọn ò tí ì bí fùrọ̀ yálà ìyá ẹ orí èmi ò lè kojú mi ká tó sọ pé Ìgbòho tó sọ pé ẹ̀yin alágbára ó ní àyìn alágbára kan lọ́wọ́ ẹ̀yin alágbára ogun kẹjá gúngbálẹ̀ kẹ lọ sórí sáìtì lẹ́mọ̀ ń tẹ́lẹ̀ ṣe nìyẹn gìrìwó náà kẹlẹ́ lò èrò lẹ́kọ́ kiri bàbá yín Gani Adams ẹ bá mi bí wọn ibo ló ti dìbọn mú rí ogun wo ló jà rí ibo ló ti lọ sóò fíìmù rí ńgbà táwa iná ìwà lẹ́yìn ẹ̀ ta lọ sí Arigidi gbà yẹn ṣáàrí gbogbo fíìmù bá ń dọ̀jẹ̀ wọnú mọ́tò ni ṣé òun lè dá pàfọ́ọ̀mù kankan ni ṣé ó lè gbégbèsè tí Sunday gbé ni Ìgbòho ìṣẹ́ tó ń dá ọmọ sójú ogun tó máa jókòó lé ó máa ṣáájú ogun ni á ní kẹ́ tẹ̀lé òun lẹ́yìn ni kì í ṣe tó máa jókòó sínú yàrá tó máa ní kẹ́ máa lọ ẹnìṣó wọ́n mélòó ni Gani ti fèsì rí ẹ fẹ́ tọwọ́ bọ̀ wá lẹ́nu ni ogun wo ni Gani Adams ti jà rí mò ń bọ̀ live fẹ́mi àti yín mò ń bọ̀ live short video tí mo ń ṣe short video yìí fún kinní ni but mò ń bọ̀ live ẹ máa gbádùn mi mo sọ yìí mo dúró ná. Sunday Igboho ẹjọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn ẹ mọ̀ pé èmi máa ń pè yín sákèésí dáadáa nínú àwọn fídíò tí mo máa ń ṣe mo fọlọ́ ọba bẹ̀yìn bí anybody bá ti wá láti jọ ìrù ẹkùn lọ́wọ́ tó dún ogún lè yí ẹni kó búra àwọn ò ní ṣòfò yín ilẹ̀ Yorùbá ò ní ṣòfò yín ẹ sì ní kú kékeré fún wa tọrọ bí kékeré nìyí àwọn obìnrin sì kóra wọn jọ wọn fẹ́ wá máa jọ ìrù ẹkùn gbogbo information àbí tẹ́ ẹ bá lọ wọ́n máa mú páàsì ilẹ̀ fáwọn ọ̀tá yín ni o ẹ má wulẹ̀ sọ pé mo búra ló kọ ẹnu yọ ọ̀rọ̀ omi sí ìbọn ògúnláka yóò sẹ̀ mọ́lẹ̀ olómi lẹ́fẹ̀ẹ́ jẹ̀wò lásán lẹ́fẹ̀ẹ́ kí mà búra ikú ti jágbe mọ́ni kó tó pani aramaka tí máa dún tòjò tẹ̀rùn iná kọ̀ǹkò ògún ni ẹjọ́ fi búra kọ́ fọ ìbọn mú ipò wọn ò ní dalẹ̀ àṣírí kankan nú ẹgbẹ́ òun sì ní tú jáde bẹ́ẹ̀ bá wá ṣe báwọn omi ragilẹ́tọ̀ tó bá gbóná ragilẹ́tọ̀ ọmọ tó bẹ́ẹ̀ bá ṣe ti tráfù dé ẹ máa jó síbì kan gbígbóná wọn máa jó bì kan òun náà ni ẹ máa fẹ́ni tó bá fẹ́ búra mú kọ́ ọyá mú omi ògún nù ẹ lọ lè jó omi wọn nù ragilẹ́tọ̀ gbogbo àwọn tẹ́ báwọn kẹ́ fẹ́ initiate gbogbo wọn fẹ́ jọ yín ẹ fún wọn ní omi ragilẹ́tọ̀ mọ́tò mu èyí tó bá dalẹ̀ kí mọ́tò ńlá àlàsí rẹ̀ èyí tó bá dalẹ̀ kí kóríjó ògún torí ẹ̀yìn kan yìí wọ́n fẹ́ gbogbo ọ̀nà ni wọ́n fi fẹ́ kẹ́ ní àṣeyọrí ẹ̀ sì ṣe àṣeyọrí lórí òótọ́ yẹn àwọn òtí ìgbọ́ báyìí pé federal government máa gbowó kan fún ọ Sunday Igboho àgbọ́ pé federal government gbowó kan fún Sunday Igboho lẹ́yìn àwọn ilọ́ọ̀tì àbí àwọn owó epo lásán kò sì fi ẹnu rẹ̀ sọ jáde wípé òun wá oyè kan wọn ò wá agbádá àgbákò kan wọn ò wá pọ̀ òfò òun ò wá fìlà wèrè àníkọ́mọ Yorùbá ọbọ̀ orí rẹ̀ làwọn náà sì wà gbogbo táwọn náà bá ní láàfikún wàláhì àti báwọn bàbá wa ṣe mítìnì l'Ógbómọ̀ṣọ́ ọlọ́ọ̀bà mi ń bọ̀ Sunday àṣeyọrí ló ṣe fọkàn rẹ balẹ̀ ọlọ́ngbọ̀ máa fúra o àwọn tó bá jẹ́ OPC tó bá wà láàrin yín tí wọ́n wá jọ yín aláburú ni wọ́n aburú wọn wá ṣe o igbó gbogbo àwọn tó kú lẹ́yìn wọn fẹ́ẹ́ fi gbómú mu lálàsẹ gbogbo wọn má jẹ́ ká wọn brainwash wọn o má jẹ́ wọn brainwash wọn àwọn ò bẹ̀rù o wàláhì àbẹ̀rù ọlọ́ọ̀bà mi ń bọ̀ láti àárọ̀ tí mo ti jáde wàláhì mo wà ní mítìnì pẹ̀lú àwọn kan èèkàn nínú àwọn ọlọ́pàá nínú àwọn èèyàn jankan ní Nàìjíríà yìí mítìnì làwa wà so ọmọdé yẹn máa ò ní ṣubú ẹ́ẹ̀dì pé lẹ́nu ìgbà tí Sunday Igboho bẹ̀rẹ̀ sẹ́yìn àwọn sọ́jà Nàìjíríà náà àwọn náà ti jí gìrì àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin àwọn náà ti jí gìrì wọ́n ní gbogbo Boko Haram ní bandit ní tọ́ba lọ́wọ́ rìpẹ́ǹtì wọ́n ní síbẹ̀ pípa ní ikú lè rí ẹsẹ̀ wọ́n ti gbé òun yẹn lọ bá Àbá-Tinubu náà ti sáyẹ̀nsì ìyẹn ń pa wá lọ́wọ́ rìpẹ́ǹtì ẹ̀wá ní ẹgbẹ́ alukurani lé lọ́wọ́ alukurani wo pépà ni pípa ni ẹ máa pa wọ́n bọ́sọ̀ ọmọ Yorùbá lẹ bá bánu bandit ẹ padànù bọ́sẹ̀ Yíbò lẹ bá bánu bandit ẹ padànù bọ́sẹ̀ Haúsá ni ẹ láàlàsì rẹ̀ fáwọn tó bí ẹ pa wọ́n bá ṣe Fúlàní lẹ bá ń bẹ̀ ni ẹ wẹ́ sí ẹ wọ́n fẹ̀mí ṣòfò jù wọ́n jẹ́ káwọn intruder wọ́n jẹ́ káwọn wọnú rẹ̀ gbogbo ọmọ tó bá ti wá béèrè sọmọ OPC ni bọ́bá níbẹ̀ ni wọ́n sọ fún pé tọ́ ọ̀bá jẹ́wọ́ ògùn ọ̀pá fún olómi ògùn mu tọ́ bá ti wá jẹ́wọ́ pọ̀ mọ́ OPC lòun òun kàn láìkì ìlú ẹ̀kún ni láti jọyìn rẹ̀ fine
má wùlẹ̀ kọ́ nídìí kó béèrè kankan fògùn gbóògùn lákàáyé fún kó fi búra ẹ fọ omi inú ìbọn ẹ fún ọmọ ẹjọ́ mu àbí kẹ́ni ọ̀dà kọjá kó wọn pa wèrè dànù tó bá dalẹ̀ wọ́n fẹ́ mú ọ ṣùgbọ́n Ọlọ́run tó da ayé kò ní mú ọ ìṣẹ̀dá àwọn èwe ìṣẹ̀dá àwọn abiyamọ ìrora ọjọ́ ọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ tó jáde lára àwọn abiyamọ kò ní jẹ́ wọn rí ọmú ọmọ ọlọ́mọ ó fi ilé àtọ̀nà rẹ̀ lẹ̀ ọwọ́ náà gbó lọ ẹ̀yin tó fẹ́ mú Yorùbá ẹ̀ tó fẹ́ sàbúrú fún kí ló dé tí Yorùbá wáyé àgbákò ọ̀tẹ̀ báyìí náà Ọlọ́run ní mú ọmọdé yẹn mọ́ ògbẹ́ni bá wà lórí òtọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ní mú àmọ́ ògbẹ́ni bá wà ní aburú nínú wàhálà tí ìran Yorùbá wà yìí kí á kí á lọ́wọ́ bá wà múru ẹni bẹ́ẹ̀ ire o.